láàárọ̀ yìí á dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ Ọlọ́run, ẹni tó tún mú kó ṣe fún èmi àti ẹ̀yin láti rí ọjọ́ tuntun nínú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yìí máa pé ẹ̀yin náà, ẹ ní sórí ibú, ilé yín ò ní dahoro, nǹkan ayọ̀ yín kò ní di nǹkan ìbànújẹ́, nǹkan ayọ̀ yín kò ní bọ́ sọnù, agbami ayé kò ní gbé yín lọ, aṣẹ́nilógo kò ní rí yín ṣẹ́ lógo. Ọlọ́run ìpè yìí tẹ́ ẹ gbàgbọ́ nínú ẹ̀ kò ní gbà ká dojú ọlá yín délẹ̀. Ẹ̀bẹ̀ àdúrà yín níwájú rẹ̀ ó máa gbọ́, á dẹ̀ ṣe èyí tó kàn nínú ayé yín. Olúwa rán mi sí ẹnìkan láàárọ̀ yìí, mo dẹ̀ fẹ́ jíṣẹ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé Olúwa máa rán mi, máa sì máa jíṣẹ́ bó ti rán mi. Ẹ̀yin ní pàtó gan tẹ́ ń gbọ́ mi ló rán mi sí. Ó ní kí n wá sọ fún yín pé àdúrà ọjọ́ pípẹ́ yín òun gbọ́. Ẹ̀bẹ̀ àdúrà yín yẹn òun ṣetán àti dáhùn. Ó rán mi sí yín láàárọ̀ yìí láti wá sọ fún yín pé òun gbọ́ àdúrà yín. Alábùkún fún ni ọkùnrin náà tí Ọlọ́run gbọ́ àdúrà rẹ̀. Alábùkún fún ni obìnrin náà tí Ọlọ́run tẹ́tí àti gbọ́ àdúrà rẹ̀. Arán mi láàárọ̀ yìí wá sọ fún yín pé Ọlọ́run gbọ́ àdúrà yín, ó tẹ́tí sí ẹ̀bẹ̀ yín, ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá lọ́sẹ̀ yìí láti ṣe nǹkan kan. Ẹ wá gbọ́ o, eléyìí ló máa jẹ́ àmì náà. Ohun rere gbogbo tó ti ń ní yín lára láti ṣe, ẹ ó ṣe pẹ̀lú ìrọ̀rùn. Ilẹ̀kùn ìrànlọ́wọ́ tó ti tì la ó ṣí fún yín. Ọ̀nà àbáyọ tí ayé dí la ó là padà. Gbọ́, bí Jọ́dánì bá fi ọ̀nà lẹ̀ fún Joshua, tí òkun pupa fi ọ̀nà lẹ̀ fún Mósè, tí ẹ̀mí ìfọ́jú fi ayé Bátíméù sílẹ̀, tí ìgbàlà padà wọnúlé Sákéwù tí ayé pọ̀ sí agbowóde, tí ẹ̀mí Líjíónì bá fi ara Gádárà sílẹ̀, tí ìsun ẹ̀jẹ̀ bá gbẹ nínú ayé onísun ẹ̀jẹ̀, tí òpó Náínì bá padà sílé pẹ̀lú ọmọ rẹ̀ tán sọgi pósí sígbó, tí ebi ò bá padà pa Sárífátì mọ́ ní gbogbo àkókò èèyàn, èmi náà sọ sáyé yín pé Ọlọ́run ìpè tí ẹ gbàgbọ́ lọ́sẹ̀ tuntun tí a wọnú ẹ̀ yìí yóò ṣohun tuntun láyé yín. Má gbàgbé, òdodo rẹ kọ́ ni ánsà ní ọ̀nà àbáyọ sí ìdáhùn àdúrà. Torí akọ̀wé ẹ̀ pé gbogbo òdodo èmi àti rẹ bí àkísà gọ́tà, àkísà ẹlẹ́gbin níwájú Olúwa. Ṣùgbọ́n nítorí àánú àti òdodo Kristi, mo sọ sáyé yín pé àdúrà tí yín náà gbà. Màmá yìí, bàbá yìí, ẹ̀yin ni mò ń bá wí. Mo sọ sáyé yín pé nítorí òdodo Kristi, nítorí àánú Kristi tí a fi wà bí aṣọ, mo sọ pé àdúrà tí yín náà gbà. Ọ̀tọ̀ ni kí yóò gbàdúrà o, ọ̀tọ̀ ni ká àdúrà yìí gbà. Mo wá bí áńgẹ́lì Olúwa lónìí, mo lè sọ pé àdúrà tí yín náà gbà. Áńgẹ́lì tí ó ràn mí lọ́wọ́ gbàṣẹ́ ṣe. Áńgẹ́lì tí ó ràn mí lọ́wọ́ gbàṣẹ́ ṣe. Áńgẹ́lì tí ó ràn mí lọ́wọ́ gbàṣẹ́ ṣe o. Torí àkókò ń lọ. Áńgẹ́lì tí ó ràn mí lọ́wọ́ gbàṣẹ́ ṣe. Áńgẹ́lì tí ó ràn mí lọ́wọ́ gbàṣẹ́ ṣe. Áńgẹ́lì tí ó ràn mí lọ́wọ́ gbàṣẹ́ ṣe o. Torí àkókò ń lọ. Áńgẹ́lì tí ó ràn mí lọ́wọ́ wá gbàṣẹ́ ṣe. Áńgẹ́lì tá rán sí mi wá gbàṣẹ́ ṣe. Áńgẹ́lì tí ó ràn mí lọ́wọ́ gbàṣẹ́ ṣe o. Torí àkókò ń lọ. Áńgẹ́lì tí ó gbaṣẹ́ rẹ ṣe, áńgẹ́lì tí a rán sí ọ
bí a ti kìsẹ̀ bọnú ọ̀sẹ̀ tuntun yìí kó wọlé dé lójijì, kó gba ṣe ayé rẹ ṣe, kó gba ogun ayé rẹ jà, kó fi òpin sí ẹkún, kó fòpin sí ìráre, kó fòpin sí ìráhùn, kó fòpin sí ìjákulẹ̀ kẹsì lọ́jọ́ ẹ̀yẹ. Àyànfẹ́, ìdílé kan wà ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn, tí máa ní ọdún díẹ̀ sẹ́yìn, ó tó ọjọ́ mẹ́ta, ọdún díẹ̀ sẹ́yìn, ọkọ àtìyàwó jẹ́ olùfọkànsìn tòótọ́, wọ́n máa sin Ọlọ́run pẹ̀lú gbogbo tí wọ́n ní. Wọ́n tiẹ̀ jẹ́ ìránṣẹ́ Olódùmarè àtọkọ àtìyàwó nínú ilé Olúwa, iṣẹ́ rẹpẹtẹ. Wọn ò fi ọwọ́ yẹpẹrẹ múṣẹ́ Olúwa. Wọ́n jẹ́ olóòótọ́, wọ́n jẹ́ ọlọ́kàn pípé, wọ́n sì dúró ṣinṣin láì yẹsẹ̀ nínú iṣẹ́ Olúwa. Wọ́n ń fi gbogbo tí Olúwa fún wọn ṣiṣẹ́ fún Olúwa. Ṣùgbọ́n ní àkókò tí à ń sọ yìí, ayé wọn ṣaláì ní ohun kankan. Ìgbéyàwó ṣaláì lọ́mọ. Ayọ̀ wọn, ayọ̀ ìgbéyàwó kò sì sí púpọ̀ nínú ilé wọn. Ṣùgbọ́n ní ọjọ́ kan, bí ìṣe wọn nínú ilé Olúwa, bí wọ́n ti ń fi gbogbo agbára wọn àti ipá wọn ṣiṣẹ́ fún Ọlọ́run, ni Ọlọ́run gbé ìkan sọ̀kalẹ̀ láàrin àwọn áńgẹ́lì tó wà lọ́run. Ẹ máa lọ tààràtà sí ìdílé báyìí báyìí. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ jíṣẹ́ ayọ̀ fún wọn. Ẹnìkan farabalẹ̀ gbọ́n tó Olúwa ń tẹnu mi sọ láàárọ̀ yìí. Èmi ni áńgẹ́lì tí a rán sí ọ, mo dẹ̀ jíṣẹ́ ayọ̀ fún ọ. Iṣẹ́ ayọ̀ tẹ́mi wá jẹ́rìí o. Níbi tí ẹ̀mí òkùnkùn báṣẹ́ dé lórí ọ̀rọ̀ rẹ, a ṣí wọn lọ́wọ́ iṣẹ́. Mi ò fẹ́ mọ orúkọ tí ẹ̀mí òkùnkùn tó ń dààmú rẹ jẹ́. Ẹ̀mí èmèrè ni, àwọn àjẹ́ ni, àwọn oṣó ni, àwọn aláwọ̀pá, àwọn tó ń jókòó lórí awọ, àwọn tó ń tẹyàn rìn, àwọn ẹ̀mí ọ̀gbáǹje, àwọn ẹ̀mí àbíkú, ẹ̀mí egbére, ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀mí omi. Orúkọ yòówù kan máa jẹ́. Ẹ̀mí Olúwa tẹnu mi sọ pé kí n jíṣẹ́ ayọ̀ fún ẹ pé ogun wọn ṣẹ́ láyé rẹ. Gbèsè tó wà níwájú ẹ, Ọlọ́run yanjú ẹ. Ó ò ní kú sínú gbèsè. Ọ̀sẹ̀ yìí, ọ̀nà tó máa là tí ogun gbèsè máa fi tán, ọ̀nà yẹn ńlá kan ọ́. Gbọ́n tán ní kí n sọ. A ti san gbèsè rẹ. A ti san gbèsè rẹ. Ogun ọ̀run san gbèsè rẹ. Áńgẹ́lì tí yóò wá sọ fún ọ bó ti ṣe, ọ̀nà tó gbégbà tó máa fi ogún ṣẹ̀kìlì ẹ lọ́wọ́ lọ́sẹ̀ yìí, á jíṣẹ́ fún ẹ. Wọ́n ní kí n sọ pé lóṣù kọkànlá tó ń parí lọ yìí, wàá kọrin tuntun. Àìsàn yẹn máa lọ láyé ẹ. Nínú ayé ọmọ ló wà. Àìsàn tó sinmi, tó sọ ẹ di àgbàná, àìsàn yẹn máa lọ. Ìtìjú máa di ohun ìgbàgbé. Wàá rìn fandafanda láàrin ìgboro nítorí kò ní sí ìtìjú láyé rẹ mọ́. Ìṣòro máa dópin. Wàhálà lórí ọmọ máa dópin. Ilé rẹ yóò tù ọ́ lára. Ọlọ́run yóò fún ọ ní ayọ̀ sí. Iṣẹ́ rẹ á tó ọ jẹ. Iṣẹ́ rẹ á tó ọ jẹ. Ọlọ́run yóò fi ìdí ẹ kalẹ̀ nílùú tó wà. Gbogbo ohun tó nílò, Ọlọ́run yóò ṣe fún ọ. Tọ́rọ sọ fún mi pé òun máa fìdí rẹ kalẹ̀. Òun á fi ààyè gbà ọ́. Òun á dẹ̀ sọ ọ́ dọba. Ọlọ́run yóò forí tuntun sí ọ lẹ́nu. Màmá kan pè mí lánàá láti ọ̀nà jíjìn. Mo dẹ̀ rí miss call 15 lórí fóònù mi ẹnìkan ṣoṣo. Mo wá wò pé Ọlọ́run, gbogbo àwọn tó gbàgbọ́ nínú ìwọ Ọlọ́run nínú ayé mi, ó gbọ́dọ̀ já wọn kulẹ̀. 15 miss call ẹnìkan ṣoṣo. Mi ò sọ táwọn yòókù tó pé o. Gbogbo ẹ̀yin tẹ́ gbé lánàá, ẹ má bínú. Ọjọ́ iṣẹ́ lọ́jọ́ Sunday fún wa. Ọjọ́ láti àárọ̀ tí mo ti jí, bí aago 8 kọjá ni mo tó padà wọnú ilé. Ẹ gbọ́, àti ibìkan débìkan jíṣẹ́ Olúwa ni. Ọjọ́ iṣẹ́, ọjọ́ ìsinmi ni, ṣùgbọ́n fún gbogbo ikọ̀ àti ìríjú tó mọ́ tán ṣe, ọjọ́ iṣẹ́ ni.
ẹ gbọ́dọ̀ Olúwa lẹ́nu mi Ọlọ́run ìpè yìí gbogbo ẹ̀yin tí ẹ gba Ọlọ́run gbọ́ nínú ayé mi tí ẹ rí Ọlọ́run tí ẹ sì ń tẹ̀lé Ọlọ́run ẹ ní tẹ̀lé Ọlọ́run lásán Ọlọ́run ìpè Chapel of Power Apostolic Prayer Worldwide yóò sọ yẹ̀yẹ́ yín di ayẹyẹ yóò sì forin tuntun sí yín lẹ́nu áńgẹ́lì Ọlọ́run wọlé Sakaraya lọ nínú ìwé Luke orí kìíní ẹsẹ̀ 13 ẹgbọ́n tó sọ Luke chapter 1 verse 13 ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún pé má bẹ̀rù Sakaraya nítorí àdúrà rẹ gbà Elizabeth aya rẹ yóò sì bí ọmọkùnrin kan fún ọ ìwọ ó sì sọ orúkọ rẹ̀ ní Jòhánù ntọ́ wà ń bẹ̀ yẹn pọ̀ ṣùgbọ́n jẹ́ kí n sọ kókó mẹ́ta fún ọ kókó àkọ́kọ́ ni pé má bẹ̀rù Olúwa rán mi sí wọn náà tó ń gbọ́ mi pé kó má bẹ̀rù aginjù ogun yẹn ò lè gbé ẹ̀mí láéláé sámbàdà aginjù ogun yẹn kò lè ṣe kéde kò lè rí ẹgbẹ́ mi nítorí pé Ọlọ́run rẹ tóbi Ọlọ́run mi ó tóbi ju ìṣòro ayé ẹ lọ àgàn ṣe náà látúgbé ẹ jùlẹ̀ nítorí pé Ọlọ́run fẹ́ kí ogun yẹn kàn tiẹ̀ kó try kó wo ohun tó lè ṣe lórí ọ̀rọ̀ ẹ kó mọ̀ pé ó ti di kò ṣeé gbé bẹ́ẹ̀ ni kó kejì tí mo fẹ́ ká dìbò nínú ẹsẹ̀ yẹn ni pé àdúrà ẹ gbà n tó bà mí nínú jẹ́ ni pé gbogbo ẹni tó gbàdúrà kọ́ làdúrà rẹ̀ máa gbà ṣùgbọ́n ìwọ tó ń gbọ́ mi Olúwa rán mi mo dẹ̀ ń jíṣẹ́ bí áńgẹ́lì rẹ̀ pé àdúrà tiẹ̀ ti gbà àdúrà tó gbà sẹ́yìn lórí ìwé ìgbélú àdúrà tó gbà tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ àdúrà tó gbà lórí ọ̀rọ̀ ìdílé àdúrà tó gbà lórí ọjọ́ ọ̀la rẹ ọmọléèwé àdúrà tó gbà lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ arán mi mo dẹ̀ ń jíṣẹ́ bí ẹni tí a rán bí ẹ̀yin náà bá gbàgbọ́ nílé tẹ̀ tí ń gbọ́ mi wọ́n sọ pé kí n sọ fún yín pé àdúrà yín ti gbà ǹjẹ́ nìkan wà nínú ẹ̀ mo gbá orí ìpè mú mo ń fi ọwọ́ gbá orí ìpè mo dẹ̀ rán àṣẹ jáde báyìí l'Olúwa wí àdúrà rẹ ó gbà àdúrà tó gbà fọmọ àdúrà tó gbà fún aya bóyá ọjọ́ mẹ́ta ló fi gbà bóyá aṣọ òru ló fi ṣe ìṣọ́ ọ̀sán ló fi ṣe ó yarí ó gbá pẹpẹ Olúwa mú àdúrà tó ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ Olúwa ní kí n sọ pé ẹni tó ń gbọ́ mi níbikíbi tó ti ń gbọ́ mi àdúrà ẹ gbà àdúrà ẹ ó gbà ìkókó kẹta tí mo fẹ́ ká dìmú ni pé ó ní Elizabeth aya rẹ yóò sì bí ọmọkùnrin iṣẹ́ rẹ yóò sì tú ọ jẹ ìwọ tó yà gan mọ́ ó bímọ ìwọ tó ń retí ìròyìn ayọ̀ lórí ọmọ ó gbọ́ ìròyìn ayọ̀ iṣẹ́ rẹ yóò tú ọ jẹ wo ohun tó yà gan yẹn máa Bíbélì sọ pé èmi yóò ṣe ohun tuntun ní ìsinsìnyí ó wù jáde Olúwa ní kí n sọ pé ayọ̀ rẹ yóò dé kókó àdúrà yìí ni kò gbà bó ti ń lọ tó yá àkókò mi ti lọ wàá máa pariwo pé ẹ̀yin áńgẹ́lì tá a rán sí mi mo fi agbára tó ń bẹnu ẹ̀jẹ̀ Jésù pa láṣẹ fún yín ẹ wá jíṣẹ́ fún mi ẹ̀yin áńgẹ́lì tí a fi sí ayọ̀ ìròyìn ayọ̀ rán lónìí sáyé ẹ̀yin áńgẹ́lì tí a fi ìròyìn ayọ̀ rán sí orílẹ̀-èdè àgbáyé lónìí mo pa láṣẹ lórúkọ Jésù ẹ wọnú ayé mi wá kẹ́ wá jíṣẹ́ ayọ̀ fún mi bí o sì ti ń gbàdúrà rẹ yóò gbà pè mí sórí aago yẹn 08055951129 lẹ́ẹ̀kan sí 08055951129 tàbí kẹ́ pè sí 08065985795 Pastor Praise Obamisaye lórúkọ mi má gbàgbé béèyàn bá kùnà láti fi ayé fún Jésù ó ń fi ọ̀run àpáàdì ṣeré mo ń gbàdúrà lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì pé oore ọ̀fẹ́ tí èmi àti rẹ yóò fi ìyókù ayé wa sí Jésù Ọlọ́run yóò fi fún wa ọ̀sẹ̀ yá pé yín a sì dára fún yín lórúkọ Jésù Kristi Olúwa wa.